olóyè Gani Adams lóògùn ọ̀fẹ́ o. ìfẹ́ lọ́lọ́run fi dálé ayé ọlọ́run má jẹ́ kí ìfẹ́ kó kúrò lára wa. àṣẹ. olóyè Gani Adams kì í ṣe ọkùnrin kékeré but nínú gbogbo local government káàkiri ilẹ̀ Yorùbá kò sí ìlú tẹ́ máa dé tí ò ní bá OPC bẹ́ẹ̀. kò rọrùn láti kó èèyàn jọ bẹ́ẹ̀ ó dẹ̀ já darí ṣùgbọ́n ibi tí amúkùn ẹrù ẹwọ́ wọn náà kèlè ń wẹ̀ wò sàlẹ̀ ọ̀rọ̀ gbọ́ ìsọ yìí tó ti ṣẹlẹ̀ láàárín ọ̀hún àti Fáṣẹ̀hùn èmi lolùdásílẹ̀ ìwọ kọ́ lolùdásílẹ̀ tí wọ́n ti pín méjì ràbọ̀ràbọ̀ ẹ̀ náà ni kò tí ì tán dé sí torí pé àkàbà tá a fi gùn dókè kéèyàn máa sọ àkàbà yẹn nù tòró tún sì lè ní nǹkan tó fẹ́ wá mú ní ìsàlẹ̀ ọlọ́run má dà wá padà sísàlẹ̀. Gani Adams gbìyànjú bí a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ láti gbà fún aṣíwájú ìmáàmù ni ó pásítọ̀ ni ó àbí babaláwo ni ó ìfẹ́ la fi ń gbà fàṣíwájú torí láti kírun lẹ́yìn ìmáàmù èèyàn gbà fún ìmáàmù yẹn ló ṣe kírun lẹ́yìn ẹ̀ láti ṣe aleluya lẹ́yìn pásítọ̀ ìfẹ́ ló fi gbà fún bí babaláwo bá dáfá tó o bá fìfẹ́ gbà fún ètùtù tó ní kó wá ṣe ìfẹ́ náà la fi ń gbà náà la fi ń rí ojúrere ọlọ́run ọlọ́run má yẹ kí ìfẹ́ kó sọnù ní ara wa torí ìbà Gani Adams ó gbìyànjú ó try ṣùgbọ́n nígbà míì ẹni tí a náwó sí kò yẹ ká mẹsẹ̀ sí àṣìwí kò táṣìsọ ọlọ́run má jẹ́ ká sọ̀rọ̀ sọ òun ló fi jẹ́ wípé nígbà míì tí a bá wà níwájú bíbélì náà sọ ó ní ẹni tó bá wà níṣíwájú kó ríra ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ torí ìránṣẹ́ ló gbọ́dọ̀ jẹ́ lára gbogbo ohun tó fa fashion yìí nísìn tó fa onípínyà kọlọmúdọmúgbé tí bá Gani Adams ọ̀nà jìn sí tòun ti Sunday Igboho lọ́jọ́ orí ọ̀nà jìn ó jìn pẹ̀lú rírí bí ọmọdé bá ṣe bí ọmọdé ó yẹ kí àgbà ṣe bí àgbà kò sí nǹkan tó le láti ní kí ààrẹ Gani Adams kó pe olóyè Sunday Igboho pé káròṣọ mọ́dì káròdùmọ́ṣọ kídì má ti gbófo ni ṣebí ètò ààbò ilẹ̀ Yorùbá la pè ṣùgbọ́n bí tí èmi ò jù ẹ́ ìwọ ò jù mí bá ti wà ó máa ń fa pé èmi náà fẹ́ fún lórí yìn ṣé ẹ pé tá bá wò lọ sà ó ti wà nínú Bíbélì nígbà tí Sọ́ọ̀lù tó jọba tó jẹ́ pé Sọ́ọ̀lù ń wá ṣubú Dáfídì Ọlọ́run dẹ̀ fún Dáfídì ní kápá láti pa Sọ́ọ̀lù lórí òkè kan lóru mọ́jú ṣùgbọ́n Dáfídì ní èmi kò gbọdọ̀ fọwọ́ kàn nítorí pé ẹni àmì òróró Ọlọ́run ni tá bá wo ọmọ kékeré tó bá ti ń ṣiṣẹ́ àgbàlagbà tó bá wà ńbẹ̀ gbọ́dọ̀ kọ́kọ́ rí nǹkan kan lára ẹ̀ pé ṣọ́lọ́run ló rán àbí òun ló ránra ẹ̀ tá bá ti wò sùn pọ́lọ́run ló rán ẹ jẹ́ ká ṣùgbà ẹ nìyẹn káwa wá jẹ́ bàbá àṣàlẹ̀ fún ìfẹ́ ni tọmọdé tí ẹni tí ò nágbára tó bá ti ń bá lágbára jà ojú tí gbogbo ayé máa fi wo alágbára yẹn ni pé kẹ́ni tí ò nágbára yẹn kó ṣẹ́gun alágbára yẹn. èèyàn tọ́lọ́run ti fún ní àkàkì tó nágbára tí ọmọ kékeré kan wá dé tó wá ní òun fẹ́ bàjà ẹ̀yìn ẹni tí kò nágbára yẹn ni gbogbo èèyàn máa wà láti gbá lágbára yẹn ṣubú ìyẹn ló fi jẹ́ pé ìfẹ́
ó tún ní ọmọ mẹ́ta kan tó bí. Àkọ́kọ́ bí Ìfẹ́, òun léwu. Ìfẹ́ ló bí Ewu dangerous. Ìyẹn ni pé má nífẹ̀ẹ́ kọjá ààyè nítorí pé kí ìfẹ́ yẹn máa padà wá di ewu fún wọ gangan fún ara ẹ̀. Tàbá dẹ̀ wà láwùjọ tí àwọn èèyàn bá ń ṣùgbà wa gẹ́gẹ́ bí ìfẹ́ tán ní sí wa, ẹ má máa jẹ́ kán ti ẹnìkan sẹ́yìn tàbí kán máa yan ẹnìkan ní pọ̀ṣìn. Ohun tó jẹ́ kí Jésù rí ìgbésí ayé ẹ̀ lò, òun ni pé kò sẹ́ni tó dá mọ̀ lẹ́yìn àwọn ọmọ ẹ̀yìn àtòhun tó já síwájú bákan náà ṣe ń ṣe. Àwọn bàbá wa mọ́nímọ́ní nílẹ̀ Yorùbá wọ́n ti pòwe, wọ́n ní àparò kan ò ga jù kan lọ. Èyí tó bá gorí ebè. Èyí tó bá dẹ̀ gorí ebè lójú ọlọ́dẹ kọ́kọ́ ń tó ńgbà tó bá ti wọnú oko. Ṣé wọ́n pé ńgbà tójú ọlọ́dẹ bá ti kọ́kọ́ tó ètò gorí ebè ó ti néwu láti tá ń bọ̀. So nípa ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá, ẹ má jẹ́ ká yọ ṣùtì ètè sí Ìbà Gani Adams. Ká sinmi. Ibi tó kù sí òun ni kí a sọ fún un. Ibi tó ti ń bà bọ̀ òun ni ká wò. Torí ní gbogbo local government káàkiri ilẹ̀ Yorùbá kò síbi tí ọwọ́jà. Kódà tó fi dé sàárẹ̀ tiwa, àwọn náà ló fi sí níbẹ̀. Ṣùgbọ́n gbogbo wa la mọ̀ pé abẹ́ ààbò ìjọba la wà. Tí wèrè bá pààyàn kò sí kéèsì o. Ṣùgbọ́n téèyàn bá pa wèrè, ẹjọ́ wà.